Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited. Agview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe of Fada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys and C of O. Agview Investment Limited have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe of Further, close to International Bureau, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe of Further, offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki, Aja, Awoyaya, Abuleado, Ikpaja, Abuleegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environments with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.agviewinvestment.com. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣe kọ́kọ́rọ́ kú o. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú tó kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti máa ṣèrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Àjọ tó fẹ́ kí iṣẹ́ àtòsí ó dínkù, ìtọ́jú àìsàn fún gbogbo àwọn aláìlera, pípèsè ètò ẹ̀kọ́ fún àwọn tí kò ní olùrànlọ́wọ́, kíkéde àlàáfíà àti rẹ́pọ̀ káàkiri, pípèsè omi tó má gaara fún àwọn tí òró mẹ́lò, ìpẹ̀tùsáwọ̀, ìjèrè ọkàn sí ìjọba ọ̀run nípa pípín àwọn ìwé àdúrà, ìwé ìjèrè ọkàn àti bíbélì káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, Asia, Oceania àti bàbá ìrọ̀. Báwo bá wá kì fún níṣẹ́ làákì fáwọ́ padà. Àjọ tí kò rọ̀gbọ̀kúlẹ̀ ìjọba ni Juplam Charity. Ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́ jákèjádò àgbáńlá ayé nípa gbígbọ́nwọ́ sí àsùnwọ̀n Juplam Charity. Ó lé ní mílíọ̀nù lọ́nà irinwó tí ò láǹfààní sí ètò ìlera tó péye tàbí jẹun kánú lójoojúmọ́. Ojúṣe wa ni láti dìde ìrànlọ́wọ́. Àyíká àlàáfíà ló lè mú ìdàgbàsókè wá. Kò sí iye tó pọ̀ tàbí kéré jù. Kàn sí Juplam Charity lónìí láti gbọ́nwọ́ sínú àsùnwọ̀n wọn lórí GoFundMe tàbí lọ́nà míì tó rọrùn láti gbọ́nwọ́ sí. info@juplamcharity.org tàbí www.juplamcharity.org tàbí lórí WhatsApp +1 612 512 9313 +1 612 512 9313. Juplam Charity, quality of life for people worldwide. Fúlàní làwọn ò ní fún wa lóúnjẹ mọ́. Ọjọ́ wo wá la ó wá ṣe yìí dá o. A nílẹ̀ gidi ṣùgbọ́n a ò sọ̀gbìn. Yorùbá ẹ jẹ́ ká padà sóko. Fúlàní làwọn ò ní fún wa lóúnjẹ mọ́. Ọjọ́ wo wá la ó wá ṣe yìí dá o. A nílẹ̀ gidi ṣùgbọ́n a ò sọ̀gbìn. Yorùbá ẹ jẹ́ ká padà sóko.
ká gbin tá ká gbin tòmátò ẹ jẹ́ ká gbin ṣú ká gbin ewébẹ̀ o ìtìjú ló jẹ́ pé a ò lè bọ́ra wa Yorùbá oko ń pè wá o Fúlàní láwọn ò ní fún wa lóúnjẹ mọ́ ọjọ́ wo wá la ó wá ṣe yìí dá o a nílẹ̀ gidi ṣùgbọ́n a ò sọ̀gbìn Yorùbá ẹ jẹ́ ká padà sóko. àìrìn jìnnà láìrábùkẹ́ ìgbín béèyàn bá dénú ijù yóò rí ẹṣin tó yarọ ayé dojú kejì ológìní fọmọ rẹ̀ lọ́mú Fúlàní làwọn ò ní kó oúnjẹ wá fún wa mọ́ àwọn ń fẹ́ kí ebi ó lù wá pa Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yẹmẹyẹmẹyẹmẹ gbẹ́kẹ́ òrùn kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀ ìyá ńlá gbérin sánlẹ̀ kéékèèké mà tó gorí ẹni o ẹni ọ sọ̀yàn dó lórí burúkú òun náà ní kọ́kọ́ pe ni bẹ́ẹ̀ ṣé báwọn náà ni wọ́n ń fẹ́ràn jẹko wa ṣé báwọn ló lé àgbẹ̀ wa lóko wọ́n wá ní àwọn yanṣẹ́lódì torí wípé a ní kí àwọn Fúlàní ó kò nílẹ̀ wa látàrí ipá ní no more open grazing ẹni ó bá fẹ́ sin ẹran kó mú ẹran rẹ̀ so mọ́lẹ̀ Fúlàní bá ń ṣe bí Ọlọ́run wọn làwọn ò ní gbéṣu tòmátò ata àlùbọ́sà kárọ̀tì ẹ̀wà màálùú ògúnfe ọ̀dùnkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá mọ́ wọ́n gbàgbé pé àwa la ní ilẹ̀ tó ní ọ̀rá jù wọ́n gbàgbé pé àwa là ń fún àwọn lóúnjẹ jàsìjàsì lọ̀gá sàṣìṣàṣì because bí sàṣìṣàṣì bá ṣe àṣìkalẹ̀ bí ọ̀rẹ́ ni jẹ́ àṣì ó ṣòfò dànù ni bóńgbé bá gbìn tí ò sóńrà sóńgbè ò ní donígbèsè sápẹ̀ ò ní ṣàṣedànù mélòó ni àwọn alára gan lè jẹ nínú èrè oko wọn ìlèmí Àkàndá fi ní pé ká kó ara pa àwọn oṣù jẹ́jẹ́ kó yé fitọ́ sọdún kí ọ̀bùrà ìra Fúlàní wọ̀nyí kí wọ́n yé fìtọ̀ ló gbà kí òpèpè ó yé mọ níwọ̀n kó lè bá àrápá bo ẹyin tí kọ́ wíwú ológbò kì í ṣàfihàn ìran bàbá wọn ní wúkọ́ fẹ́ tẹ́lẹ̀ ìran Yorùbá ládìẹ funfun tí ọmọra rẹ̀ lágbà àwa la nílẹ̀ tá a lè dáko ìran bàbá ńlá wa ní sọ̀gbìn tẹ́lẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ìrandíran wa kò sí ntẹnu oúnjẹ tá a kì í gbìn ẹ̀fọ́ ìbòlò ẹ̀fọ́ tẹ̀tẹ̀ elégédé sọkọyọkọ̀tọ̀ ọ̀sùn bàbá yanrin ẹ̀fọ́ òdú atarodo atawẹ́rẹ́ sọ̀mbọ̀ tòmátò kíkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alóko àrójẹ atúnlóko àrótà Yorùbá ló ní igi owó bíi kòkó ọ̀pẹ bíi obì ọ̀dọ̀ wa ní ti ń so kí wá ló dé tọmọ aláṣọ wa ń wà kísà kìí ṣe tọmọ ẹlẹ́ran wa ń jẹgun kí ló dé ta fi ń dìpẹ́ǹdì ilé àwọn ará òkè ọya kó tó di pa bùkèlè bí wọn ò káta bí wọn ò kó tìmọ́tì bí wọn ò kálùbọ́sà kí àní síbẹ̀ bí wọn ò kó rẹsì bí wọn ò kó ẹ̀wà bí wọn ò kó sódé àní jẹun bí wọn ò kó ràgó tí wọn ò kó àgbò wá àní pasú náà bí wọn ò kó màlúù dé àní ṣènáwó àti ìpẹran a sì máa wípé orílẹ̀-èdè ni wá irú orílẹ̀-èdè wo ló nílẹ̀ tó ní ọ̀rá jù tí ò lè ṣàgbẹ̀ tó jẹ́ pé àwọn tó ní aṣálẹ̀ ìní ń bọ́ àwọn ènìyàn rẹ̀ irú orílẹ̀-èdè wo ni ò lè dẹ́ran sí orílẹ̀-èdè tí kì í ṣàpọ́nlé nǹkan tiẹ̀ orílẹ̀-èdè tí ń retí iyọ̀ retí ṣúgà látòkè ọya ṣe bówó àgbẹ̀ làwọn baba ńlá baba wa fi ṣèlú iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ìlórin tí bọ́ sí wọn lẹ́nu iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò pé o kò pé o. láti bí ọdún mélòó láti sọ àdánù sígbó gbogbo wa ni wọ́n fún lébè gbọ́rọ̀ kọ̀ọ̀kan léèwé láti dáko lásìkò tiwa practical agricultural science tiwa ó nìyẹn gbà náà á gbin àgbàdo lásìkò àgbàdo á ti fi ẹ̀gẹ́ sí láàrin á gbin ewébẹ̀ bàbá tún délé àmọ́ dáko àròjẹ àwọn Fúlàní Haúsá wọ́n wá láwọn ò ní gbóúnjẹ wá fún ọmọ
inú àwọn èèyàn kan ò dùn ní tó yẹ kínú wọ́n máa dùn ní tó yẹ ká gbàlù ká máa jó. ìdí ni pé bí ọ̀nà kan ò dí omi ò ní là bí wọn ò bá ṣe bẹ́ẹ̀ àní ronú jinlẹ̀ àní gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé kó fẹ́gẹ́ láwa àní mọ̀ pa níṣòro àní mọ̀ kó yẹ ká padà sóko and the earlier the better. wọ́n ní kínní ẹni ó ní ẹ wò mọ̀ ń lọ mọ̀ ń bọ̀ níjàre gbòòrò tó rodò kò sẹ́ni tó gbé kó níbẹ̀ oníkókó tó dọwọ́ bojú ibẹ̀ ni ó bá kókó níbí lọ onígẹ̀gẹ̀ tó sì dọwọ́ bu ọrùn májíìkì kan ò ní mú gẹ̀gẹ̀ kó níbẹ̀ o ká sọ̀gbìn ká dáko láti lè tánràn ibi ìdí nìyí tá a fi ń pe àwọn ìjọba wa gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà pé kí wọ́n dákun dábọ̀ sí àwọn rìsáàfù fún wa àáwẹ̀ àájàre ọyẹ́ ni olè ò dédé pọ̀ nílẹ̀ yìí yahoo ẹgbẹ́ òkùnkùn ò dédé pọ̀ torí pé ọwọ́ wọn dilẹ̀ ni sọ́wọ́ tó bá dilẹ̀ lè sún wáṣẹ́ fún bẹ́ẹ̀ bá sì bí wọ́n léèrè pé kí nìdí tí wọ́n fi ń jalè tàbí tí wọ́n fi ń ṣe yahoo nígbà tí òṣìṣẹ́ ń lè fún àwọn láti ṣe ọ̀pọ̀ nínú wọn ò sì máa dé láti dáko ṣùgbọ́n kò sílẹ̀ tí wọ́n fẹ́ dáko ọ̀hún sí wàhálà tí ọ̀pọ̀ rí kó tó róko dá kì í ṣe kèrémì ó yẹ kí igbó ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè tó àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ dáko kì í sì yí tàǹtì ìpínlẹ̀ Ọ̀yọ́ wá oko rèé dá l'Ondo state Edo state oko Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpínlẹ̀ Ondo nìkan ló wòyàn lórí nípa iṣẹ́ àgbẹ̀ àwọn àgbẹ̀ tí ń bẹ nínú rìsáàfù wọn ti ní káàdì ìdánimọ̀ wọn ní páàsì tí wọ́n fi ń wọko ọdọọdún ni wọ́n sanwó sápò ìjọba bí oko rẹ̀ bá ti tóbi tó ní ìpínlẹ̀ Ondo ńlá wá oko lọ nígbà yẹn Ìgbòròwò Àjòẹ́ Àṣẹwélé Òmẹ̀fọ́n Òdìgbò Ọ̀rẹ́ Olókè Méjì Òfosù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kókó ń bẹ nílẹ̀ fáwọn ará ìpínlẹ̀ Ògùn láti dáko ṣùgbọ́n kébi ó lè bá a pa wọ́n lọ́jọ́ iwájú wọ́n ti fẹ́ ta gbogbo ilẹ̀ tiwọn tán fáwọn tó ní ẹ́stéètì àgbẹ̀ tó jẹ́sù tó tún jẹ́ ìbùsù kí ló fẹ́ rí gbìbọ́ bá dàmọ́dún àwọn Fúlàní tó dóúnjẹ dúró láti kọjá sọ́dọ̀ wa èrò rere kọ́ ni wọ́n rò sí wa o ìrà tó bá wá fún ni pégi ṣe làwọn dànù láàrin ọjọ́ bíi mélòó kan péré láì tí ì tó ọ̀sẹ̀ láì tó sùn wọ́n ti mọ iye tí wọ́n ti lùsì wọ́n ní billions of naira làwọn ti pàdánù o ta ló wá lùsì ta ló sọ́ọ̀tì ta ló jèrè ta ló gèèní àwa ni àbá wọn ṣé látijọ́ náà sáà jẹun táwọn ni wọ́n ń bọ́ wa láti ìpìlẹ̀ ayé wa ni ọmọ géńdé ńjọ́ kan lóyó bọ̀ pàbọ̀ pa ìwọ lọ́bọ̀ dàgbà bí bàbá ẹlẹ́sìn ò bá ti jú àti gún ẹ̀sìn ní kẹsẹ̀ ẹ̀sìn ò ní ti jú àti dá mọ́lẹ̀ bíṣu bá dájú olóko tọ́sẹ́ mọ́lẹ̀ pẹ́wú olóko náà sì dájú ẹ̀ àárọ̀ pẹ̀lẹ́ lórí òfò tó ṣe wọn ò ṣe máa fi ẹnu sọ o àdánù tó bá wọn kọjá gègéà ọjà tí tètè bàjẹ́ òun ni wọ́n dá dúró lérò náà kò sẹ́ni tí ra ọjà wọ̀nyí lọ́wọ́ wọn ju Yorùbá nìkan lọ kò síbi tí wọ́n lè tajà wọ̀nyí sí àfi lọ́dọ̀ wa ìyẹn túmọ̀ sí pé wọn ò lè dá dúró tá a bá kò tá a rajà lọ́wọ́ wọn mọ́ ìdí pàtàkì nìyí o tí wọ́n fi ń fi ẹran jẹ kó wa pé ká má bàa wo ibòmíì láti jẹun ju ọ̀dọ̀ tiwọn nìkan lọ meanwhile ẹlẹ́dẹ̀ àtọmọ rẹ̀ ti déré ṣe àràjúká ló kù wọ́n ti wá yìnbọn mọ́ra wọn lẹ́sẹ̀ o even ká sì mọ bá wọn rajà kò sọ wípé ká má bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ lákọ̀tún and this is the payback time ẹ jẹ́ káwa náà ó gbìyànjú láti kọ màálùú jíjẹ sílẹ̀ until tí wọ́n bá ní ranches tí wọ́n mú màálùú wọn so mọ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tiwa ní yọyẹ́ gbogbo ọmọ tiwa ní wá bàbá Fúlàní Haúsá pàṣẹ àṣẹ wọn múlẹ̀ àwọn èèyàn wọn ò kó ń jẹ wá sáwa náà ó lè gbọ́ràn sáwọn aṣíwájú Yorùbá lẹ́nu pé ká jẹ kékeré yà ká má bàa jẹ ní ńlá ìdí ni pé báwọn bòròró wọ̀nyí bá ti mú màálùú wọn so ọkàn àgbẹ̀ balẹ̀ láti padà sóko òjò tí ń bọ̀ yìí oúnjẹ ó lè sùn wá bọ̀ ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹfà oṣù kẹta tá a wà yìí nífẹ̀hónúhàn yìí á bẹ̀rẹ̀ end Cowfield 21
campaign against beef consumption. Haúsá Fúlàní sunkún abẹ́lẹ̀ wọn ò ké jáde o bẹ́ẹ̀ wọ́n ń pàdánù lójoojúmọ́ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọn. Bí wọ́n bá lè ṣe títí ayé ni bó ní ibà ṣe dùn tó kí ló dùn bí àrùn ibà kò ní sin tí wọ́n ń bọ̀ wá ṣe nílẹ̀ Yorùbá mọ́. Ọ̀pọ̀ Fúlàní ń bá iṣu bọ̀ báàlù bọ́sà bọ̀ yóò dohun àfisẹ́yìn. Fúlàní ò ní wọlé jáde mọ́ nílẹ̀ wa wọ́n jẹ́ pé àdúrà wa gbà nìyẹn bó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ yẹra fún wọn. And this will be the first time à ń wọ́nà tẹ́lẹ̀ láti fi wèrè lẹ̀ tó tún ní bàbá dókè odò ká dúró dé wọn. Bí wọ́n bá lè búlọ̀kù ayé wọn lọ́dọ̀ wa ìbá dáa. Bí wọ́n bá tún lè káwọn àlìmọ́ǹjìrì ilẹ̀ Yorùbá kú ìbá sàn. Oúnjẹ tó yẹ kí wọ́n kó wá wọn kí wọ́n máa fi bá àwọn àlìmọ́ǹjìrì wọn. Àbí bí kì í bá sàrífín tí kì í sàfúnipinni àfihàn tí márùkù sánbà ń tẹ́wọ̀lú káwúsá Fúlàní ó làwọn ń bọ̀ wá tó sì jẹ́ pé àwọn ọmọ wọn àwọn ìyá wọn àwọn ìyàwó wọn àwọn ni wọ́n ń gbé abọ́ káàkiri tí wọ́n ń tọ́jú lé kiri láti tọrọ oúnjẹ àjẹkù lọ́dọ̀ tiwa. Bá a bá fẹ́ káwọn àlìmọ́ǹjìrì wọn yóò kú o kápin wá ti máa fún wọn lówó kápin wá ti máa fún wọn lóúnjẹ wọn ò ní dágbére tí wọn ò fi filẹ̀ Yorùbá sílẹ̀ o. Àwọn Fúlàní tó búlọ̀kù oúnjẹ láti máa wá sí sáùtù kì í ṣe pé wọ́n fínúfíndọ̀ sí ọ̀nà padà àwọn sọ́jà tó bá wọn dá sí ni wọ́n ti ẹ̀tún lérí páwọn ò ní gbà. Ṣé Yorùbá ò nílẹ̀ tá a fi lè gbìn rẹ́sì ni ṣé ànílẹ̀ tá a fi lè gbìn iṣu ṣé ànílẹ̀ tá a lè fi gbé ẹ̀wà sí atarodo sọ̀m̀bọ̀ tòmátò ṣé kò ní wù lọ́dọ̀ wa ni. Ǹjẹ́ a ti gbìyànjú àti gbin àlùbọ́sà wò ṣé kò wù rárá. Ẹ jẹ́ káwa náà ó ṣe bọ́ ò sínú oko wa oúnjẹ ó lè sùn wá bọ̀ lèmi ń ké sí o ká bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹran ràgó wa padà a lè pa òbúkọ ṣèkó mọ́ kò sí tí fi ń ṣe ni. Àníṣe tá a dàgbà yìí ta ló lè mọ ẹni tí wọ́n fi bisikíìtì sìnkú mọ́ ẹ̀ tàbí èyí tí wọ́n pa ràgó sí tàbí èyí tí wọ́n pàgbò sí tàbí èyí tí wọ́n pa màálù sí sí ẹran tí wọ́n pa lọ́jọ́ súná wa ṣe ló máa tọ́ka oríire wa ni. Ẹjẹ́ á dín ìnáwó àpàwọ̀n yẹn kù màálù 10 la pa ń bí òkú ìyá wa ìgbà tí dádì wa kú màálù ta apá tó 20 kò sí pé ìnáwó yẹn ọ̀hún ṣe heavy tó kódà kẹ́ fodidi mọ́tò ṣe souvenir kò sẹ́ni tí yóò sọ fodidi ọ̀sẹ̀ kan ẹ̀yin tẹ́ ẹ fowó ṣòfò lẹ́kọ́ ànánú o tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kó tó di pé n ó kì í dọ̀rọ̀ mi bá kọ̀ ẹ̀yin àgbààgbà Yorùbá o ẹ̀yin ọba aládé wa gbogbo ẹ bá wa pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá pé kí wọ́n sì rìsáàfù fún àwa tá a fẹ́ dáko kí wọ́n fáwọn tí ó sọ̀sì ẹran nílẹ̀ lówó gbọ́kú á tún lè máa rówó padà sápò ìjọba bọ́dún bá ti ń yípo. Juplam Charity. Juplam Charity, an umbrella body for Juplam Health, Education and Empowerment Services Incorporated, United States of America, is a faith-based non-profit charity organization committed to the quality of life in impoverished communities across Africa, Asia, South America, North America, and beyond. We advance the gospel of Jesus Christ for the salvation of souls among our wide spectrum of services. Our charity services include setting up clinics, blood donation centers, and training facilities in underserved communities struggling with outbreaks and healthcare access, creating environments where peace and coexistence abide. We also save vulnerable mothers and children by providing education, immunization, birth kits, and mobile health clinics. Working closely with our partners, government agencies, local churches, NGOs, and other organizations that specialize in disaster relief, we equip facilities with critically needed medicines and supplies. We also send supplies to mobile teams to reach people who have no other access to medical help. We are also involved in Bible distribution, soul winning, Bible study, teaching, and prayer meetings. These and more are what we can achieve with your support and donations. To support Juplam Charity, please call +1 612 512 9313 +1 612 512 9313 or email info@juplamcharity.org. For more information, please visit our website www.juplamcharity.org. Follow us on Facebook at Juplam Charity and Twitter at Juplam C. Juplam Charity, quality of life for people worldwide. Ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko live. Ẹ wá Èdè Yorùbá TV fún àyọkà tó sára ọ̀tọ̀. Ìwé Yorùbá kún bẹ́ẹ̀ tá a ti kà sílẹ̀ fún ìgbádùn àti ìnàjú ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ni Òwe Yorùbá TV pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti kọ́ òwe síwájú sí Oríkì Yorùbá TV fún oríkì orílẹ̀ oríkì ìlú ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ àbẹ́ ẹ fẹ́ ní access séwì mi lórí WhatsApp ẹ make sure pé save nọ́mbà mi sórí fóònù yín that is the only way +234 904 851 9362 +234 904 851 9362 tàbí lórí Telegram ẹ download Telegram ní Play Store nọ́mbà Telegram mi nìyí o +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.